ẹ́ lára o gbogbo ẹni bá ní ẹ́ lára ara ni ọ̀rọ̀ náà. ìdílé ń bí ẹ̀rọ àlẹ́ kẹ̀kẹ́ rí irun kì í lójú àtòkùbọ̀ irun funfun orí mi yóò ṣàjọ fún mi. ìkànnìyà ìkànnìyà ẹ̀rọ ẹgbẹ́ni mọ́jà rẹ̀ kalẹ̀ ń sọ sórí fún kalẹ̀ wọ́n sọ sórí fún ṣe ṣé mo fọ́ fún yìí. àwọn kọ́mà yóò dúró lásán o ní láti ya ara ẹ̀ ní brain gidi gan ni. ọ̀gá ìyá ìfáyọ̀ ni mọ́tò. ẹ ṣọ́ ara yín ìbá tọ́ ọ̀bọ̀ mi lójú rẹ̀ tí bá tọ́ ọ̀bọ̀ yìí lójú kọ́ tí bá tọ́ ọ̀bọ̀ yìí lójú kọ́. àtìgbà tí alájí ti pẹ̀lẹ́ yín tó ti tẹ̀ ẹ́ sílé ẹ̀sìn ọdún kàtìgórí ẹgbẹ́ kan náà ní same level ẹjọ́. mo rò pé ṣé n bá ń dàgbọ́ ọmọ ìgbà náà ṣé o ò fẹ́ ní làákà ẹ̀yọ kankan rárá àtọ́. Kí ló ń fa rẹ̀ kìí ṣe?